ọba wa ní Akoko, the Olubaka of Ibataland, of Otaland, sorry. Oki bàbá wa tó jẹ́ kábíyèsí wa ní ìlú wa níbí báyìí náà, Zaki of Arigidi. Mo wá kí gbogbo Arigidi council tó jẹ́ gbogbo olóyè Arigidi tó jẹ́ òpómúléró pẹ̀lú kábíyèsí wa nílùú Arigidi. Mo kí gbogbo ẹ̀yin olóyè o. Mo wá kí gbogbo ẹ̀yin ìyá wa àtẹ̀yin bàbá wa nílùú Arigidi. Mo kí gbogbo ọmọ Arigidi pátápátá tó wà níbí báyìí lónìí. Mo wá kí gbogbo ẹ̀yin OPC àti àlejò OPC tí ẹ̀ ń gbáradì ọdún ọkọ́ta ní ọ̀la tẹ̀ wà bíbà iná o. Àwọn aláṣọdún yìí o, aṣọpọ̀ ọdún láyé o. Ọdọọdún là ń rórógbó, ọdọọdún là ń ráwùsá, ọdọọdún là ń rọ́mọ obì lórí àtẹ. À á ṣe ọ̀pọ̀ ọdún láyé o. Mo rí MC sọ pé Ààrẹ kì í pẹ́ lóde ní ṣé màá tí ìlú mi ti wá lóde ni. Mo wà ní prógrámù ìlú mi ó ní Ààrẹ kì í pẹ́, ta ló gbàlejò? Ìlú ẹni. Gbogbo ibikíbi tó bá wà lórí mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, nǹkan kan wà tó attach mọ́ ẹ tó tún wá dàbí orúkọ tí bàbá ẹ àti ìyá ẹ sọ ẹ. Tọ́ bá sọ lọ, tọ́ bá sọ bọ̀, wọ́n á ní it's from Arigidi Akoko. Tó bá dé dàgbà tó bá dògbó, ìlú ẹ náà ló ń gbé ẹbọ tó bá yá. Wọ́n á fẹ́ bẹ gbogbo ọmọ Arigidi. Torí mo rí akéwì yẹn, ó ti ń fa ìwì yẹn lọ síbi kan mọ́ra. Ọmọ onílẹ̀ atẹ̀ jẹ́jẹ́, àjòjì atẹ̀ gírígírí. Àwa la nílùú wa. Tí nǹkan bá rúlu wa, àwa la mọ̀ bá ṣe máa tò ó. Kò sí ìlú tí ò ní peculiar tiẹ̀. Tí ọba kan bá sọ pé òun ò ní ìṣù nílùú òun, ó ń bò mọ́ra ni. Ẹni tí tó bá ṣẹlẹ̀ ń lu wa, àwa la mọ̀ bá ṣe máa pẹ̀tù sí ara wa nínú tí a máa fi yanjú ẹ̀. Kì í ṣe inú program tá a bá ń ṣe báyìí tó jẹ́ pé historical program. Ó mè lọ kábíyèsí pé mo ti drive wọnú ilé ìwádìí tó yẹ pé abẹ́ igi la ti wá ṣe. Kábíyèsí sọ pé àwọn fẹ́ kó wà kọ́ ṣọ́ra ni. Pé láyé àtijọ́ abẹ́ igi báyìí náà ti máa ń ṣe kọ́ ẹ̀mí kan darí àwọn pé nínú tẹ́ǹtì lọ́dún yìí pé ó lè tọdún tó bọ̀ ká lo tẹ́ǹtì o. Pé àwọn fẹ́ ṣe gbọ́n yín ṣe ní ayé àtijọ́ abẹ́ igi báyìí náà ti máa ń ṣe. Wọ́n á fi àsìkò yìí, mo ń bẹ gbogbo ọmọ Arigidi o. Wọ́n tẹ̀ wọ́n láàtẹ̀mí ọmọ wọn tí Ọlọ́run fún nínú ògo ilẹ̀ Yorùbá. Gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀, wọ́n jẹ́ ká jókòó, wọ́n jẹ́ ká yanjú ẹ̀. Ìgbà tá a jẹ́ Ọ̀túnba Gani Adams ó yàtọ̀ sí ìgbà tá a jẹ́ Ààrẹ. Nígbà tá a jẹ́ Ọ̀túnba Gani Adams, a lè máa wò pé nǹkan tó bá fẹ́ ṣe kán ṣe é, kò sí nǹkan tó máa ṣẹlẹ̀.
ṣùgbọ́n sì ọ̀rọ̀ mi dàbí ẹni tí mẹ́rọ̀ tó gbé sí gbogbo ayé tó ń wò báyìí ni ẹni tó bá dẹ̀ ní jígí ó máa ń ṣọ́ra ṣe ní kó má fọ́ jígí ẹ̀ so anything tó bá máa affect ìlú yàn á affect méjì anywhere tẹ́ ẹ̀ bá wà ní ìpínlẹ̀ àgbáyé adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé wọ́n bá nǹkan díẹ̀ tó ṣẹlẹ̀ yìí ọ̀rọ̀ kékeré ni àwa àtàwọn ìlú mọ̀yè àwọn olóyè Arigidi torí omi la máa kọ̀ ká tó tẹ́yán rìn kí n tó di Ààrẹ Ọ̀nà Kakanfo oyè kan náà mo ṣáà ti jẹ kí n tó di Ààrẹ Ọ̀nà Kakanfo Ọ̀túnba Arigidi ni mí kí n tó di Ààrẹ Ọ̀nà Kakanfo àjókòó lánàá. We hold a meeting for a period of 4 hours 20 minutes. It was highly robust meeting. Ẹ jẹ́ kí n sọ Yorùbá má bínú ẹ̀yin ìyá wa. A ṣe ìpàdé fún bíi wákàtí 4 àti 20 ìṣẹ́jú. Mo dẹ̀ sọ fún wa, mo ní ẹ fi fún yọ. Mo ní frank talk ní ìpàdé yìí o, mo ní kálukú sọ ti inú ẹ o, ẹni tí mo bá ń bí kó sọ jáde. A dẹ̀ ṣe ìpàdé yẹn olúkálùkù sọ èrò ọkàn ẹ̀ ẹ̀dùn ọkàn ẹ̀ ó dẹ̀ ní ibi tá a yanjú ẹ̀ sí. Mo fẹ́ àṣọ yín tá a bá ti parí ètò yìí àwọn olóyè mi àti kábíyèsí á ti máa tẹ̀ sínú hall yẹn láti bẹ̀rẹ̀ ìpàdé mi lórí ìlú yìí. Èyí tá a dẹ̀ ṣe lánàá ní nǹkan bíi 9:30 lálẹ́ àná mo wà pẹ̀lú kábíyèsí fún 1 hour 20 minutes. Mo láti fún kábíyèsí lábọ̀ ibi tá a bá ọ̀rọ̀ dé ká tó ti pàdé nílùú. So mo fẹ́ bẹ̀ yín pé nínú àwọn èèyàn wa tó sọ pé ọ̀rọ̀ oyè kan bí àwọn nú àwọn ṣèdè ọjọ́ ìbílẹ̀ ṣùgbọ́n ẹ sọ fún ọkí tó débi wáyé mo ní ẹ̀ mo ní protest yìí yẹn kábíyèsí kan lẹ́fẹ́ fi bájà o mo ní ìṣẹ̀dá ìlú ìlẹ́fẹ́ bájà balálẹ̀ ìlú yìí o torí nǹkan tá a bá láyé mo là ń ṣe wá ti bẹ́ẹ̀ tó more than 100 years ẹ pé on the 20 náà máa ń jẹ iṣu Arigidi so ẹ bá fẹ́ protest ẹ lo another way kì í ṣe wípé ọjọ́ tó parí gidi papọ̀ lẹ́ni ẹ fẹ́ change. Mo ní ẹ̀rọ pé yìí nìkan lẹ máa ń ṣe é kì í ṣe yìí nìkan o ọdún tí gbogbo orúmọlẹ̀ Arigidi máa ń ṣe nínú ẹ̀mí ni tẹ́yìn bá wà lọ ṣe tí ń lọ́tọ̀ Ọlọ́run má jẹ́ kẹ́yìn yọ òfin rẹ̀ kó ní ògo mo ti bá wọn sọ mo ti mọ̀ pé kò sí bó ṣe lè rí à á sì rí àwọn nínú àwọn èèyàn wa tẹ́gbẹ́ wọn lágídí ṣùgbọ́n a ti resolve ẹ̀ débì kan ní àná ní agbára Ọlọ́run àbá yanjú ẹ̀tọ́ ní àná yìí. So mo á dúpẹ́ lọ́wọ́ gbogbo ìlú Arigidi tó yẹ pé ẹ fi ìbínú ṣe ẹ fìjà ṣe tí èèyàn bá bímọ 5 tí ó bá wà nílé pẹ̀lú àwọn ọmọ ẹ̀ wàá máa rí bóyá jẹ́ pé ẹ̀jẹ̀ kan làwọn 5 wọ́n sì máa ta òun síra wọn ní ẹ̀kọ̀ọ̀kan. Ó wá kù sí olórí ilé ọkọ àti ìyàwó ó ṣe wọn máa paná ẹ̀ tó máa fà wọ́n mọ́ra. Ká máa sọ pé ìlú tó lọ bí about 150,000 people so kò sí kí èdè àìyedè má máa wá lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ọ̀dọ̀ bá aṣọ yín after ìpàdé pẹ̀lú kábíyèsí àá put àwọn structure kan lẹ̀ tó yẹ pé a máa fi máa resolve issue pẹ́pẹ́ gbà mí ìkú agan kò ní máa ka kábíyèsí láyà gẹ́gẹ́ bí ọmọ Arigidi gbogbo iṣẹ́ tó yẹ ká ṣe yẹn COVID ló fà á mi ń pẹ́ kí n tó wá sí ìlú mi báyìí for about 2 years tá a ráyè wá COVID ló ṣe gbogbo wa mọ́ ibi tá a wà bó ṣe sí ẹ̀yìn náà mọ́ Arigidi tá ẹ̀ lè wá sẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ náà ló sí àwọn mọ́ Èkó tá a lè wá sáré kiri ẹni pé à ń pa ọdún ọgọ́ta jẹ́ COVID ló fà á o. So mo á kí yín fún ọdún yìí mo dẹ̀ rí pé àwọn olóyè tá a ṣe pàdé lánàá ẹsẹ̀ ti pé báyìí mo wá kí gbogbo Arigidi pé ọ̀pọ̀ ọdún là máa ṣe láyọ̀ àtàlàáfíà o.